tí ò ní lè ṣẹ orí wájú rẹ̀yìn. Ọba Olúwa mi o. Tàtún ti dé sí Inisha Baba Ráfíà. You are welcome. Ìbá ọmọ kékeré o mo ṣe ìbàgbà. Ọlọ́run ọba ló bá wa gbé Inisha ró, kò ní dàrú lọ́lá Ọlọ́run ọba àmì o. Àmín. Ìbá kábíyèsí ọba wa. Ọba Ọládùn jó Oyèdélé. Ọba Fásikù tù. Olúnisha gbogbo Inisha bámúbámú. A wà nínú Olúnisha ní Palace Square àjọ̀dún Ojúde Ọba 2024. Gbogbo lóye ní Inisha ẹ máa rọra. Àwọn bàbá olóyè pátápátá àwọn nọ́mbà yìí o. Pásítọ̀ Báyọ̀ dáhùn sí. Shefiu Alao Adekunle. Pásítọ̀ Báyọ̀ dáhùn sí. Lórúkọ Jésù. Tèmi á dá. Lórúkọ Jésù. Tèmi á dá. Ọ̀nà ọpẹ́ mi pọ̀, mo nírísí láti dúpẹ́. Ọ̀nà ọpẹ́ mi pọ̀, mi ò ní ṣe ó láì dúpẹ́. Ọ̀nà ọpẹ́ mi pọ̀, mo nírísí láti dúpẹ́. Ọ̀nà ọpẹ́ mi pọ̀, mi ò ní ṣe láì dúpẹ́. Ẹ wo pásítọ̀ mi náwó bá mi. Gbogbo wọn náà ń gbìyànjú tó náwó Baba Ráfíà. Gbogbo ọmọ Inisha ní tilé ètòkò ẹkún àjọ̀dún. Ẹ̀mí wá aṣọ̀pọ̀ ẹ̀ láyé. In 19 of June 2024. Ẹ wo pásítọ̀ tó ṣe mí lọ́wọ́, owó Jésù ni mo gbà o.
ọmọ ológbòjò bàbá eégún Alhaji Karimu máa wọlé máa rọra ẹ̀kẹrin balẹ̀ gbogbo òde Karimu o bàmí Karimu o ọmọdàgbòde mi lóde ẹ̀kẹrin balẹ̀ gbogbo òlu Karimu mi Dàgbòde bàbá tó ń dàgbòde ọdẹ tó ń dàgbòde láì mẹ́nìkan dání ó ń perin ó ń pẹ̀fọ́ ó ń pẹkùn bàbá Eléworo bàbá náà máa fún mi lé eworo kí n máa mú lọ eworo tán ti yan tó dùn lẹ́nu tó dúró gírí ọdẹ làwọn láti kékeré wọ́n jogún ẹni ọmọ Dàgbòde Dàgbòde Alhaji Karimu Dàgbòde bàbá wa ti ń jẹ́ Karimu Dàgbòde 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 ọ̀tún Ganiyu mi o ọmọdé kọ́ yìí o ọ̀tún àjàgà kíkì máa rọra o ọmọdé kọ́ yìí ọ̀tún lèmi ké sí ọ̀tún náwó Shefiu lọ́wọ́lọ́wọ́ ọ̀tún gbogbo onísà ó di ilé ọ̀tún o. Bàbá olóyè ńlá lẹ́yìn ọ̀tún o bàbá dẹ̀ ló kàn lẹ́yìn ọba ọ̀tún balógun gbogbo lóyè pátápátá ọ̀tún o ọ̀tún. Ògbèrèsé ọmọ wòyíra kò má rẹ̀rú kẹ́rú. Ẹ̀kẹfà gbogbo ìlú náwó lọ́wọ́. Ṣíftájúdì ni mí ẹ̀kẹfà. Àjàgbé Sàlámì bàbá náwó. Tajudini Àjàgbé o Àjàgbé mi Tájù ó náwó lọ́wọ́ bàbá olóyè ní ìsà òṣèlú dúpẹ́dúpẹ́ Ògúndèjì máa rọra Joshua bàbá ni Ògúndèjì Kóredélé bàbá ló náwó ọmọ Ògúndèjì o. Aláwẹ̀wò náwó Chief George Adéṣóyè ọ̀nà ọ̀làǹpọ̀ o bàbá aláwẹ̀ o ọ̀nà ọ̀làǹpọ̀ o aláwẹ̀ Inisha bàbá náwó lọ́wọ́ Ibrahim alága ẹ wo balẹ̀ wọn kọ ìlú jagun Tajudeen ọmọ tọ̀sọ̀ jagun Chief Tajudeen bàbá mọ́tò ṣọ́ jagun Tájù ń bọ̀ jagun bọ̀. Tájù ń bọ̀ jagun bọ̀.
tájù ń bọ̀ o jagun ń bọ̀. ẹ wo jagunjagun Inisha o jagun ń bọ̀ jagun Inisha o. ọmọ tọ̀sọ̀ mi tájù o. ṣùgbọ́n Ajíbádé ráhùn fún mi o. Baálẹ̀ gbogbo òkè ọmọ. Owó bàbá Jamiu wọkọ̀ Fọláṣadé náwó. Baálẹ̀ òkè ọmọ. Ta ló bá mi ráwọn baálẹ̀ òkè ọmọ? Baálẹ̀ òkè ọmọ, baálẹ̀ òkè ọmọ. Baálẹ̀ òkè ọmọ. Baálẹ̀ òkè ọmọ. Àrò Inisha Osun. Afọlábí o. Shefiu Afọlábí Olúṣọlá Baálẹ̀ òkè ọmọ. Àrò gbogbo Inisha. Ẹ fàró wọn mi o torí mo fẹ́ relé àrò. Àrò ọmọ bulẹ̀ ṣòwò ó dẹ̀ fún mi nílẹ̀ kí n fi kọ́lé. Mo fẹ́ kọ́lé kan sí Inisha kọrinkọrin. Níjọ́ tí bá ti dá Ọ̀ṣun màá wá ní Inisha wá sùn ọkọ̀ ló ṣe. Àrò Inisha o. Ta ló bá mi rí bọ̀bọ̀ yẹn? Àrò. Ta ló bá mi rí bàbá yẹn? Àrò. Àrò Inisha o. Àrò Inisha àrò. Gbogbo Inisha ẹ bá ń tọ́jú Àkìmù dáadáa. Bàbá onígàrí ní London. Akọ́gun Inisha máa wulẹ̀ máa rọra. Òsì balẹ̀ òjé náwó lọ́wọ́. Òsì balẹ̀ akọ́gun Inisha o. Alájí Jímọ̀ àwọn Adébíyìnpé. Chief Jímọ̀ Adébíyìnpé. Akọ́gun olóyè ńlá ní gbogbo Inisha. Akọ́gun olóyè pàtàkì ní gbogbo Inisha o. Akọ́gun ni o. Ọmọ Oníkòyí ẹ̀ṣọ́ o. Ìkòyí máa tẹ̀ tí orí kúsá. Ògúntáyọ̀ Rashidi. Ẹ wo Rashidi Ògúntáyọ̀. Bàbá náwó Shefiu lọ́wọ́lọ́wọ́. Ògúntáyọ̀ Rashidi. Ògúntáyọ̀ Rashidi. Olúkẹmọ. Bàbá Olúkẹmọ gbogbo Inisha ní tílé tóko. Olókẹmọ. Olókẹmọ. Olókẹmọ gbogbo Inisha o. Ìyá mi máa wulẹ̀ máa rọra. Ta ló bá mi róye ìyálóde? Ta ló bá mi róye ìyálóde? Ta ló bá mi róye ìyálóde? Jọjọlọlá Aishatu mi. Ìyá mi Aishatu Jọjọlọlá. Ìyálóde ní Inisha ó ná mi lówó lọ́wọ́. Madam Olúfadé ìyálóde.
Ninisa, Ninisa, gbogbo ọmọdé. Ninisa, nílé. Inisa, Ninisa o. Inisa, Ninisa o. Ìyálóde náwó. Madam Bọ́lá Bọ́lá owó làbí jagun o. Bọ́lá Bọ́lá jagun. Jagun ìyálóde. Ṣé Mrs. Bọ́lá Bọ́lá? Kó má lè lálejò o. Bọ́lá Bọ́lá jagun. Jagun Bọ́lá Bọ́lá. Màmá lẹ́rìn ẹ̀ jagun. Ìyá wa owó labí. Ọmọ Bọ́lá ń lé owó labí. Jagun. Ọ̀tún Ìyálóde o. Àyànlékè kọ́ńfọ̀tì mi. Aya múlùdùn ní nìsà. Aya bàbá múlùdùn oúnjẹ lọ́wọ́. Ìyá ewé o. Ìyá ewé o. Aya tamúlùdùn ní nìsà. Ìyá ewé náwó. Ẹ bá wa múlùdùn o. Àyànlékè ló náwó. Amúlùdùn ní ìsà. Amúlùdùn ní ìsà. Adébísí Joshua. Ọlọ́yàn gbogbo nìsa ní tilé ètòkò. Ṣùgbọ́n Adébísí Joshua. Ọlọ́yàn ní nìsa Adébísí dánwó lọ́wọ́. Ọmọ ẹkùn náà dà, ọmọ ẹkùn náà rè é. Ọmọ ẹkùn náà dà. Ọmọ ẹkùn náà dà. Adébísí ọmọ ẹkùn o. Adébísí ọmọ ẹkùn o. Yéésà. Yéésà máa rọra. Shefiu Alao ni máa rọra. Adégòkè bàmí Sàláù. Yéésà gbogbo yìí ní sà bàmí ló ń jó lọ́wọ́. Yéésà gbogbo ní sà kì í ṣẹgbẹ́ ọba wọn. Yéésà kì í ṣẹgbẹ́ ọba wọn. Èèyàn pàtàkì ló jẹ́ nínú ìlísà. Ọmọ Sàláùdí ni mí. Aláṣẹ Naija ẹ̀nàjì gbogbo Èkó. Èkó ló ń pawọ́ ẹ̀ wá sílé. Ọmọ Èkó ni Yéésà. Ọmọ Èkó ni Yéésà. Ọ̀ríjìnà ọmọ Ìnísà o. Ó ní kábàámọ̀ kò ṣe wálé ọdún. Tó bá dọdún tó ń bọ̀ àwọn àtúnjọ máa ríra àmì o. Yéésà gbogbo Ìnísà. Aláàjì ìgàn ọmọ òun náwó lọ́wọ́. Abuja connection. Ẹ máa wà lájígé mọ̀ gbogbo Abuja. Èèyàn Esa o.
àjìgbọ́n ọmọ o yéésà bàbá ní bàbá ẹni láti ṣe òun ńlá ẹ bá ń káwọn yéésà alájí gọmọ mi o Àbújá o alájí gọmọ Àbújá o. Oya alájí gọmọ mi o Àbújá o alájí gọmọ mi o Àbújá o. Èsà ló fi kòkò sébẹ̀ oyin wọn mọ̀ o ẹgbà kí ẹ tọ́ wò oyin mọ̀ mọ́. Èsà ló fi kòkò sébẹ̀ oyin mọ̀ mọ́ ẹgbà kí ẹ tọ́ wò èso ọ̀run o. Ẹ máa wo èso ọ̀run o náwó. Aláṣẹ Yọbímọ Enterprises ọmọ wọn ní Ìlà Ọ̀ràngún ọmọ Inisha Ìlà Ọ̀ràngún ló gbé pawọ́ ẹ wálé iṣẹ́ ajé ló sọmọ nù bí òkú èso ọ̀run o tọ́lọ́hún kó má bayọ̀ ẹ̀jẹ̀ bàbá ọ̀nà wa lára wógúnlé ẹ̀ máa wo èso ọ̀run náà. Ọmọrógun dádé bàbá olóyè tuntun arógun dádé bàbá olóyè tuntun Olúṣọlá ọ̀dẹ̀bùn mi ò ná mi lówó lọ́wọ́ ọ̀dẹ̀bùn mi ò. Ẹ̀wò Ṣọlá wọn dẹ́bùn ni ó náwó. Arógun dádé. Arógun dádé àgbàkin. Èrò tó ń lọ sí Ìfakọ̀ Ìkólé. Òròyàn mu, òròyàn mu. Òrò ń ké ojú ẹ̀mí. Òrò ń ké o. Dá lórí kó wá wí. Dá lóróró kó wá wí. Ṣàmárà òkété kẹ̀ǹbẹ̀ ìgúnnú kó. Ṣàmárà òkété kẹ̀ǹbẹ̀ ìgúnnú kó. Ìrì tó ń sẹ̀ yí ara ewé ló ti wá. Ìrì tó ń sẹ̀ yí ara ewé ló ti wá. Kàkàṣù kàkàlà abẹ́mọ̀ tẹ́lẹ̀. Gbogbo ìwé tí mò ń pè é. Ó ti yá wọn tó lọ́gán. Ọ̀pọ̀rọ̀ tí mò ń sọ. Ó ti yá wọn tó lọ́gán. Ó ti Arógun dádé. Àwọn ìbílẹ̀ Baba-Oko. Ẹ̀yin làwọn ìbílẹ̀ Baba-Oko. Kánú Olúwa kó máa bá ẹ Baba-Oko. Ají Súlẹ̀mọ́nà olówó Àbújá. Ají Súlẹ̀mọ́nà ọmọ Gbádébọ̀. Àgbà kí Inisha o sábẹ́rẹ́ dowó. Ta ló bá mi rí bọ̀bọ̀ yẹn àgbà kí. Alájí Súlẹ̀mọ́nà sábẹ́rẹ́ dowó àgbà kí. Òyìnbó onírin máa bá ẹ délédélé. Òyìnbó onírin àgbà kí.
wo òyìnbó onírin àgbàdì. Òyìnbó onírin àgbàdì. Òyìnbó onírin àgbàdì. Nínìsà nínìsà ooo. Nínìsà nílé. Inisha, Inisha, oh. Oh yeah, Inisha, Inisha, oh. Olówó Inisha, olówó Inisha gbàgbé. Owó dowó onírin àgbàgbé. Owó dowó onírin àgbàgbé. Ọ̀tún ní sàún náwó owó àgbàgbé. Ọ̀tún jayé ọba. Ẹ má jẹ́ kó lè ju o. Ìyálọ́jà tẹ̀ ń wíre yèyé ò ṣe. Ìyálọ́jà gbogbo Inisami. Wọ́n náwó Baba-Oko Shefiu Alao. Ìyá ọjà o, gbogbo ọjà o. Ẹlẹ́mọ̀ṣọ́ ẹ̀wẹ̀ ẹlẹ́mọ̀ṣọ́ náwó èèyàn màmá ọjà èyí fújọwọ́ wẹ̀ ẹlẹ́mọ̀ṣọ́ ti lọ́wájú. Shefiu Baba-Oko ẹlẹ́mọ̀ṣọ́. Ẹlẹ́mọ̀ṣọ́ ooo. Ẹ jẹ́ ká lọ sí Nisa. Ká lọ bẹ́ lọ́mọ̀ṣọ́ ṣe, ká lọ bẹ́ lẹ́mọ̀ṣọ́ jayé.